ẹ̀yin tèmi ní báyìí pásítọ̀ Gabriel ti Àgbàlá Gabriel wọ́n ti jáde o láti wá sọ̀rọ̀ lórí awuyewuye èyí tó ń lọ káàkiri nípa arábìnrin èyí tí wọ́n gbé wá sínú ilé ìjọsìn wọn fún ìrànlọ́wọ́ tí àwọn èèyàn sì dáwó fún tí obìnrin náà tó sì padà jáde tó ní ṣe ni pásítọ̀ Gabriel ó gba 4 million lọ́wọ́ òun nínú owó tí wọ́n dá fún un. Ọ̀rọ̀ yìí fa rògbòdìyàn tó sì jẹ́ kí àwọn èèyàn kó mọ̀ jáde fún pásítọ̀ Àgbàlá Gabriel. Wọ́n ní olè ni wọ́n ní bò ni wọ́n ṣe lè gba owó tí àwọn èèyàn dá fún arábìnrin náà fún operation lọ́wọ́ rẹ̀. Ẹ̀yin tèmi ọ̀rọ̀ náà ó di yanpanyanrin ṣùgbọ́n ní báyìí pásítọ̀ Gabriel ó ti wá jáde wọ́n ti wá ṣàlàyé bí wọ́n ṣe pa bí wọ́n ṣe kún bí ọ̀rọ̀ owó náà bó ṣe jẹ́. Wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn ò gba 4 million lọ́wọ́ ẹnìkankan o. Wọ́n ṣàlàyé nínú fídíò yìí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí pásítọ̀ Gabriel èyí tí wọ́n sọ lórí ọ̀rọ̀ náà. Àná travel mo ṣàrà wọn kankan ó dá ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Tí nǹkan bá ń lọ tó bá ń dùn kò ṣeé ṣe kí nǹkan ó má tún korò. Nǹkan ò lè máa dùn lọ gbogbo ẹni tó bá ti ru ẹrù ògo wá sáyé. Ẹrù ògo ẹrù ogun ni o. Ẹrù ògo ẹrù ogun ńlá ni. So ẹ ṣé. God bless you. Auntie tí wọ́n tó gbọ́ wá church true wife mi ni torí wife mi àtẹnìkan jẹ́ ọ̀rẹ́ so ẹni yẹn ni wọ́n mọ kejì tó ń wá sí church. Wife mi ọjọ́ yẹn wife mi ní àdáde ẹjọ́ wọ́n gbẹ́ nìkan bọ̀ wọ́n ṣe ó dà ń gbọ́ pé ẹ̀yin ìyá wa ẹ̀ ṣe kọ̀rọ̀ sí lẹ́nu wọ́n dẹ̀ wá in fact wọ́n ti wà ní church fún bí ọ̀sẹ̀ kan àbí méjì kó tó di pé mo ní no kéèsì yóò gbọ́dọ̀ máa lọ báyìí jẹ́ àgbé wọn so adé gbé wọn síta ṣe mọ̀ wọ́n náà ní 13 million naira owó yẹn tiẹ̀ kọ́ kà mí láyà pé owó eléyìí pọ̀ o owó eléyìí pọ̀ because ṣe mọ̀ torí wọ́n restrict page wa ń gbà kan àṣẹ ṣí mi ni ṣé eléyìí láti máa kó àwọn èèyàn lójú ni eléyìí ti pọ̀ ju bẹ̀tì nípa ìgbàgbọ́ jáwó tó máa ṣẹlẹ̀ adé gbé wọn to the glory of God. Mo ti determine láti ìgbà tí page wa pé we won't put down our account again tó jẹ́ account personal àbí foundation account pé nǹkan kálukú bá rí ẹ̀rí ẹ̀ máa lọ ẹ̀rí ẹ̀ máa lọ ẹ̀rí kẹ́ máa lọ àwa náà rí Ọlọ́run ló ń ṣàánú wa church wà lẹ́gbẹ̀ẹ́ kan foundation wà lẹ́gbẹ̀ẹ́ kan kò jọra wọn church lẹ́gbẹ̀ẹ́ kan foundation lẹ́gbẹ̀ẹ́ kan bet kò síbi táwọn èèyàn máa wá ju church náà lọ torí church náà la máa ń wà church náà la máa ń wà Ọlọ́run dẹ̀ ń tẹ̀síwájú iṣẹ́ wọ́n dẹ̀ gbé wọn ó jẹ́ Friday kan tá à ń lọ sí Ìlọrin so gbàtà máa dé ní Saturday àwọn tí mo á kàn ń pè àǹtí yẹn báwo níṣẹ́ ti rówó àwọn ti rówó gan o in fact wọ́n ń send receipt sí ọ̀dọ̀ tèmi gan ìyẹn àwọn tó ń send owó wọ́n send inú mi dẹ̀ ń dùn bá ṣe wá dé ìrọ̀lẹ́ Saturday ọjọ́ yẹn ó dẹ̀ pọ́n ti rí bí 3 million bí 4 million forgotten so wọ́n náà máa dáná fún àwọn aláìní àwọn tó kù díẹ̀ tó ra máa ń dáná every Sunday fáwọn tó kù díẹ̀ káàtó fún wọn láǹtí yẹn ní àwọn máa gbé àwọn máa dáná yẹn inú tiẹ̀ bí mi mo ní láyéláyé mo nílò ẹ̀yin kọ́lẹ̀ ń dáná fún wa tẹ́lẹ̀ náà oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè ẹ̀yin wo lè rántí for the past 7 years oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè àmàlà ráìsì ẹ̀bà tá a ti ń sè tó jẹ́ pé Ọlọ́run ń bu àṣírí wa ṣé torí pé wọ́n wá ró nùnùnùnù mo yarí lọ́jọ́ yẹn Kristi àlàyé ń gbọ́ mo yarí gan wọ́n ní no so wọ́n wá gbé àǹtí yẹn wá bí ó ní kàn jọ pé ẹ̀mí òun ṣe é ni inú mi dùn mo ní wow tí wọ́n bá rí àwọn tó mórí báyìí nǹkan yẹn máa tẹ̀síwájú àgbà wọn láyè wọ́n ṣe wọ́n dáná yẹn bí 800,000 torí iná tá a máa ń dá iná yẹn bí 500,000 every Sunday bá ṣe máa ń dáná yẹn is 500,000 bá ṣe máa ń dáná yẹn excuse me bá ṣe máa ń dáná yẹn is 500,000 a máa rí po sí bọ́ọ̀sì ó lóun máa ṣe gbogbo ẹ̀ ó lóun máa rí po sí bọ́ọ̀sì tó fi fẹ́ lọ gbá wọn yẹn ó ń lọ bí 800,000 I wasn't comfortable though mi ò fẹ́ àǹtí ní ká gbóhùn láìpò máa ṣe and glory be to God wọ́n sì tún ń dá owó yẹn sí ṣàwárí yín tó ṣe yẹn owó tó fún àwọn tí mo apẹ́ kan fi dáná Sunday kan fi repo yẹn òun ló tún wá trigger mi pé téèyàn bá ṣe báyìí jẹ́mi náà jẹ́ tún gbé àǹtí ilé kan sí ẹni tán fi lè fún yàn lówó báyìí tó dẹ̀ ṣe báyìí ó yá because on the norms wà ti gbé o ti rí over 3 million bí nǹkan ó yẹ ká ṣe sílẹ̀ because èrò tún pọ̀ ìṣọ́ọ̀ṣì tó yí àwọn náà nídìí ìrànlọ́wọ́ account ẹ̀ náà dẹ̀ dá sí wasn't my account kò ṣe kó wọn fi wá kàn bọ̀ wọn fi sí account mi
so ó yẹ ká ní kó máa lọ bẹ̀ in tó ṣe ní Sunday yẹn ó wá trigger mi pé èèyàn ló fowó lẹ̀ kan fi dáná fáwọn fáwọn tó kù díẹ̀ káàtó yìí no jẹ́ kí n tún gbé ó dà pé after a week mo tún wá tún gbé again pé ẹjọ́ ẹ bá rántí lọ́wọ́ in fact mo tún sọ nínú fídíò yẹn pé àǹtí torí lọ́jọ́ Sunday tí àwọn èèyàn ń jẹun yẹn mo jẹ́ kó yá àwọn èèyàn pé àǹtí tó sì kì í òun ló fowó lẹ̀ tán fi dáná o àwọn èèyàn pray fún gan kì í sọ̀rọ̀ téèyàn fi pamọ́ it's not an hidden work kì í ṣe nǹkan tán ṣe ń kọ̀rọ̀ ní tí gbogbo church mọ̀ ni tí mo tún sọ níta tún gbé ní fídíò mo tún sọ nínú fídíò àwọn tó bá wo fídíò yẹn àwọn tí èso alábòsí tẹ́ bá wo fídíò yẹn mo sọ pé àǹtí try o kódà ó fowó tán fi jẹun lẹ̀ kódà ó repo sínú mọ́tò ó ṣe. There was a time tó sanwó lé àwọn kan ní church ṣẹ́rí ẹni tó bá ń wà àánú àṣàánú nígbà yẹn mi mo ní kàn lọ bá pé àwọn kan jẹ wọlé 30,000 40,000 èèyàn mẹ́ta ni owó àwọn mẹ́ta jẹ́ 100,000 ìwọ́dẹ̀ ń ra àánú gbà lọ́wọ́lọ́wọ́ mo ní kàn lọ bá pé ẹ sọ fún àǹtí kó wá sanwó lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dẹ̀ kọ́ 100,000 ilẹ̀ lójú ẹ̀ náà ṣe fáwọn tí wọ́n jẹ wọlé 30,000 ìwọ tí wọ́n ń send owó sí tó jẹ́ pé òun rí àánú yẹn gbà ó dà fáwọn ilé nìkan wọ́n dẹ̀ gba owó ilé yẹn gbà yẹn ó try níwájú Ọlọ́run àti ènìyàn the lady tried because mo máa ń gbọ́ pé máa tún dáná wọ́n ní tó bá ṣe oúnjẹ wọ́n ló máa ń fáwọn èèyàn jẹ lẹ́gbẹ̀ẹ́ èmi ò ń sábà rí àwọn tíìmù ló máa ń rí èmi ò ń sábà ń sínú church so wọ́n ó try gan ìgbà kan wà tán fẹ́ ṣe rice ó gbé bag rice kan gbà yẹn ó ní kán gbé lẹ̀ àǹtí má wọrí iṣẹ́ inú church tún nìyẹn má wọrí iṣẹ́ ó tún lọ́jọ́ kan báyìí tán tún wá já bag rice kan síwájú ọ́fíìsì mi ta ló lélẹ̀ wọ́n láǹtí yẹn ló ní kán gbé wá àǹtí ó ti pọ̀ jù why all this ó try gbogbo tẹ̀mí rí nìyẹn tí mo fi gbé lẹ́ẹ̀mejì tí mo fi pé téèyàn bá ń ṣe báyìí ó yẹ kó ra àánú gbà pé téèyàn bá lè ní ojú àánú tó báyìí if this lady could be this merciful ó yẹ kó ra àánú gbà ni mo gbé tó ẹ̀mẹ́ta so bóyá upper week na wa náà èmi wá lọ bá mo ní wá ṣe bó ti ní bí 6 million ti wà ní àkáǹtì báyìí àbí 6+ wá máa lọ sí hospital so at the fixed date that was upper week Tuesday èmi náà lọ ó repo sí mọ́tò church ó repo sí mọ́tò mi gbogbo wa lọ sí hospital mo tẹ̀lé wọn àlọ́ àwọn tó bá rí wa ní Ṣàgámù lọ́jọ́ yẹn nínú Ṣàgámù mi ìrántí orúkọ area yẹn mọ́ ó kọ́kọ́ gbé wa yà lọ ṣe test ìdí tá a dẹ̀ fífẹ́ lọ hospital lọ́jọ́ yẹn ni pé thank God ó ti rí 6 million last video tí màá ṣe fún ẹ sìn jẹ́ kó jẹ́ pé àti dé hospital wọ́n ti admit ẹ màá wá jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ káàsán ẹ̀yìn èèyàn wá o lady ti wà lọ hospital o owó tó ti rí báyìí 6 million plus o ó ti wà lọ hospital ẹ má dáwọ́ oore dúró ẹ má dáwọ́ àánú dúró week Tuesday yẹn pé that was the last live tí màá ṣe fún that was upper week Tuesday about the hospital ó ṣe test àkọ́ níbì kan àtún kúrò ńbẹ̀ àtún lọ bì kan ibẹ̀ yẹn wọ́n dúró 4 hours mo rò pé bóyá scan ni àbí test ẹ̀yin fáńgbà tó sú mi nínú mọ́tò èmi gba itri kan lọ ibẹ̀ ni mo jókòó sí because a ní láti jókòó close to 4-5 hours nínú mọ́tò pé ṣàmọ̀ pé àti pé wọ́n ṣe scan lọ́wọ́ àdúró ìntàwà dẹ̀rọ ni pé ọjọ́ yẹn náà máa admit ẹ̀ lo and behold wọ́n admit ẹ̀ mọ́ lọ́jọ́ yẹn a waste owó epo bọ̀ bẹ́ẹ̀ a waste ẹ̀ torí pé ara nǹkan tó fẹ́ ṣe náà ló lọ ṣe scan àti test a padà wá sílé so intertrans ní gbòkè tó bá tó di next week Tuesday pé next week Tuesday náà máa admit ẹ̀ that was Tuesday tó lọ yìí Tuesday jarun yìí èní ni Saturday kí n dé tòní òní 28 àtúnwá padà lọ ní Tuesday èmi ò bá wọn lọ because n tó sọ fún wa ni pé ó ní wọn tún ní tí admit òun pòun tún fẹ́ lọ ṣe another test again ó tún repo sínú mọ́tò òun àtàwọn tíìmù wa tún lọ wọ́n bá a dúró in fact wọ́n náà tún lọ jìnnà bet ògo ni fọ́lọ́run wọ́n ṣe another test bẹ́ẹ̀ èmi wọ́n pé okay fine ìgbà tó ń ṣe test kiri báyìí ọjọ́ wo gan ni ọjọ́ wo náà fẹ́ lọ admit ẹ fún surgery tó fẹ́ ṣe so bọ́n ṣe wá dé lọ́jọ́ yẹn bọ́n ṣe dé ní alẹ́ Tuesday bọ́rọ̀ yẹn ṣe wáyé náà ni wọ́n dé lálẹ́ Tuesday bọ́n ṣe dé èmi wà ní ọ́fíìsì so bí màá kàn ṣe bọ́ta mo kàn rí mọ́tò kan ta mọ́tò yẹn wọ́n bá ń di ẹrù ẹ̀ síbẹ̀ n bá pe méjì náà àwọn tíìmù pé kí ló dé kí ló ṣàǹtì ebe ẹ̀ṣẹ̀ ti hospital dé ni abẹ́ ẹ̀ jàbọ̀ ni ẹbí mọ́tò church ló gbé yín jáde ń sìn láti àárọ̀ tẹ́ ẹsẹ̀ dé lálẹ́ yìí
tí ó di bí family mẹ́fà lọ àbí nǹkan why kí ló dé kí ló ṣe àǹtí ṣé kò sí ṣé ti ṣe test tán ọjọ́ wo la fẹ́ because èmi sì múra pé level sì kó ẹ̀ẹ̀kan lọ hospital upper week Tuesday tá a dó láti àárọ̀ dalẹ́ ibi Tuesday tó tún lọ yìí náà tún lọ hospital lẹ́ẹ̀kejì fídíò kí ni ẹ̀ wá ń bí náà. Video one be now. Video be now tó bá dẹ̀ ń sọ̀rọ̀ lórí pé owó bá wọn tíìmù wá báyìí wọ́n ní owó báyìí wọ́n lówó báyìí ṣebí nínú àánú náà ti ń ṣàánú ebi nínú táwọn yẹn bá ṣe fún ẹnìkan ìwọ rèé àwọn ibì kan ló ti lọ tẹ́lẹ̀ ṣé wọ́n rí kankan fún ẹni ìwọ gan débí o láwọn bí tó ti lọ oní kíní kan wọ́n dá 90,000 fún ẹ kíní kan wọ́n dá 70,000 fún ẹ àwọn yẹn dá millions of naira ẹni tí wọ́n jọ wá gan tó jẹ́ brother wọn ẹ̀yin tẹ́ bá rẹ̀ ẹnì kan báyìí tó ń gbé lọ tó ń gbé lọ yàgbẹ́ ẹni ẹ gan wọ́n jà ní ẹni ẹ náà sá lọ ṣebẹ́ nìkan la fà kalẹ̀ nínú foundation tó ń gbé káàkiri ibẹ̀ nìkan náà fà kalẹ̀ ṣebí nínú àánú tó rí gbà inú ẹ̀ náà làwọn tó jẹ́ foundation workers ṣebí inú ẹ̀ náà làwọn náà ó ti gbà sálárì wọn àwọn tó jẹ́ foundation workers ibẹ̀ nìkan ló ń gbé káàkiri ibẹ̀ nìkan ló jẹ́ driver ṣe ẹ̀wọ̀n yẹn ṣe máa ń ṣe báyìí náà àwọn ìṣe máa ń ṣe báyìí once a foundation is a foundation àwọn tó dẹ̀ jẹ́ workers foundation ìbínú foundation náà ni wọ́n ti benefit wọ́n ní wọ́n gba 4 million àbí kan níbo náà ti gba 4 million oníkan dáná fáwọn tó jẹ́ láìní orí epo sínú mọ́tò fi gbé lọ. ohun tí mo kàn wá rí ń bẹ̀ ni pé ẹlòmíì kan sáà ń wá ọ̀nà láti jára rẹ̀ bọ̀ ẹ̀hún tẹ̀dẹ̀mọ́ ni pé ẹni tí Ọlọ́run bá ti gbé ga ó ti gbé ga náà foundation àti church ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tó ń ṣàánú tèmi ọ̀tọ̀ ìtọ́rí àánú lẹ́ẹ̀kọ̀ọ̀kan foundation wọ́n ń gbé yẹn wọ́n ń ṣàánú fún wọn ṣémi ni mò ń di kámẹ́rà mú ni ṣémi ni mò ń gbé yẹn káàkiri ni ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó wà lábẹ́nú ṣémi ni mò ń ṣe ni èmi kọ́ ni mò ń ṣe àwọn wọ̀nyí náà inú wọn gbọ́dọ̀ dùn ọjọ́ òní mo gbé wọ́kàsì kan wá sórí afẹ́fẹ́ bá ń ṣàánú wọ́kàsì mi o láyéláyé ìbínú àánú náà ni àánú wà ìbínú àánú náà làánú wà wẹ́ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ẹ̀yin nu Ọlọ́run nu oníkálukú ó gbà bó bá ṣe lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ní ti Àgbàlá Gabriel Foundation a ti di àpáta tí ò ṣe forí sọ bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá wa ti di ẹyin bó bá kàn forí sọ orí rẹ̀ kàn tún yanga àdèwà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń pariwo wa náà àwọn tí ó tún mọ̀ wá tó tún mọ̀ wá sí in fact àná yìí ni wọ́n tún dábí 4 million àná yìí wọ́n tún dábí 4 million kí n pé fáwọn arúgbó wọ́n tún dábí 4 million naira pé Àgbàlá máa tún bẹ́ lómi gan láàárọ̀ bàbá kan ìrànṣẹ́ Ọlọ́run wọ́n ní stroke bàbá yẹn ti wù àti pẹ́ afákáǹtì bàbá olẹ̀ bàbá lẹ̀ bàbá ó lọ tún ara wọn ṣe ẹ sáfẹ́ dènà máwọn tán fẹ́ rà àánú gbà ẹ lè dènà mọ́ wọn we won't stop it come 100 times ní stop ẹ come 100 times àdàbí tó bá jẹ́ pé ọgbọ́n àti jẹ ọgbọ́n àti mu táwọn ò fi jẹun táwọn ò fi mọ̀ làwọn lóyún táwọn ò jẹ táwọn mú Ọlọ́run ti ṣe ògo ni fún bẹ́ẹ̀ kò possible kó rà àánú gbà àwọn tó dẹ̀ jẹ́ team tán dẹ̀ ṣe mọ àwọn tó ṣùgbà rẹ inú àánú làánú gbé then number 2 àwọn èèyàn kan náà tún wá tó jẹ́ pé wọ́n ní kọ́kọ́ lọ sí inú ṣọ́ọ̀ṣì ọ̀pọ̀lọpọ̀ náà nílò àánú tó jẹ́ pé inú àánú yẹn náà ti ṣàánú inú àánú la ti ń ṣàánú ẹ wá gbọ́ o ẹni bá rà àánú gbà tó wá ṣàánú nínú àánú ẹni bá rà àánú gbà tó wá ṣàánú nínú àánú ò ní tán lé ẹni yẹn ẹni tó rà àánú gbà tó ṣàánú nínú àánú tó rí àánú ò ní tán lórí ẹ̀ lè jábọ́ bẹ́ẹ̀ kúrò lórí ẹ̀ igi tọ́lọ́run ti gbé ni kò léwó ẹ jẹ́ ń kí ẹ̀yin èèyàn wa tẹ́ máa ń support jàre iṣẹ́ ńlá lẹ́ ń ṣe kẹ́ ẹ tó dáwó kó tó pé millions of naira I appreciate you gbé tí ẹ kalẹ̀ kó oníkan dáwó sí i gbé Ọlọ́run ga o Ọlọ́run àwọn àpòstélì o ṣé o Ọlọ́run àwọn bàbá wa o ṣé o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn yìí o mo dúpẹ́ o we are not stop àwọn kan pè mí lálẹ́ àná Àgbàlá àdáwọ́ dúró à ń tẹ̀síwájú ẹjá mẹ́ni tó kàn Àgbàlá sì báwa là ń dáwó kò sú àwa rí ń tẹ̀ ń ṣe adẹ̀rí pé bó ti tọ́ bó ti yẹ lẹ́ ń ṣe ògo ni fọ́lọ́run lókè ọ̀run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa yẹn mo gbàdúrà fún yẹn ní jábọ́ ojú ò ní tì yín ayé ò ní mú yín o ẹ máa tẹ̀síwájú lórúkọ Jésù nígbà táyìn náà bá nílò ẹnìkan ọgọ́rùn-ún èèyàn yóò jáde sí yín ẹ rí ojú rẹ Ọlọ́run mo dúpẹ́ o èèyàn once again thanks so much
I love you. Ẹ ṣé tẹ́ ẹ pín wa o. Ẹ ṣé tẹ́ tó jẹ́ àwọn èèyàn tuntun mọ̀ wá sí. Ó lágbára. Àná tuntun dá fún mi. Ó ń dà sóti lọ Bàǹkàsì. Ọ̀la Sunday lápè fáwọn arúgbó àtàwọn opó 4 million. Kódà yóò ti lé báyìí. Wọ́n tuntun ń dà lọ́wọ́. Àgbàlá ṣe ti rà láti tèmi. Màá send sí yín. Kúrò lórí ẹ̀. Ẹni Ọlọ́run ti gbé ga. Kò possible. Ọlọ́run ó dáa. Ẹni wà àánú wá àtẹni tó gbé platform ẹ̀ lẹ̀ tán fi ṣàánú fún ọ. Ọlọ́run ó dá láàrin àwọn méjèèjì. Ọlọ́run ó dá. Plan tiwa ni pé ó kù ẹlẹ́ẹ̀kẹta tá a ṣe tá a gbọ́ lọ́sítù táwa gbé lẹ́pẹ́ ó tún wà lọ́sítù o. Ó yá ìdáran lọ́wọ́ bò ó. Kí ló tún wá kù? Ládùúgbò báwọn yẹn ṣe sí ọ tó bá ṣe nífẹ̀ẹ́ rẹ tó. Glory be to God.